going bad. But shot the streets, you wahala don't enter streets. Alabara go street. Top of day, everybody get japa. Even when the boys they japa. Kilo deo, nana boy again. Wahala no they come. Shot the shoes is small, small. A boy do go, I do go, wahala boy. Kilo deo, you two they fight. I'ma get better, I'm better. Toba sumo, just say ah, sure. A boy I do go today. I never go this boy. I wanna be this way, power. A boy do go, I shade on shoes you. Shoes you. Somebody, àwọn eléyìí tó wọ́n ti ṣọ́ọ̀bù wọn wọ́n ti sanwó náà. Ìyá lọ́kùnrin yóò ti sanwó. Wọ́n náà ti sanwó wa. Ọkà wà, iyán wà, gbogbo ẹ̀ wà mú lẹ́kọ̀ọ́. Wọ́n náà ti sanwó wa. Ẹ̀dẹ̀ ń bèèrè pé òkì ni ẹ̀ wojú. Ẹ fẹ́ abalẹ̀ ṣé ìwojú màmá? Mẹ́jọ bá yín sọ̀rọ̀ sí. Kí ló ṣe yín màmá? Ṣé ọ̀sán fún yín? Ẹ̀yin kan ò dáyàn mọ́ ni. Tó bá pẹ́ dáyàn mọ́ ẹ̀ ni wọ́n máa lo owó òǹkà ìfún. Ẹ máa wò ó ná, asanwó fúnjọba ṣe gbogbo ẹ̀. Ẹ tó ti ti wá sanwó, irú owó wo lẹ fẹ́ kí n san? Mama, ó dàgbà dáhùn máa. Ẹ̀gbọ́n mi ò lóṣù tó bá ń sọ̀rọ̀ yìí. Ẹ̀gbọ́n mi ò bá ń sọ̀rọ̀ yìí o. Ẹ̀gbọ́n mi ò bá ń sọ̀rọ̀ yìí o. Tuwálé, olórí ọwọ́ méjì fẹ́yàn kan. Ó mọ bàbá kò dé ẹ fẹ́. Bàbá ọkọ mi, ayé rí ó dà ó ní dààmú. Mo mọ̀ fẹ́ yìí yá. Bàbá àtàrà. Ó ṣe ní owó ẹlẹ́ran. Owó ẹlẹ́ran wo tí mi bàbá wo tí mo gbà. Ẹ kó wà, ẹ kó wà. Àwọn lẹ́nu máa ilé máa ti pọ̀ bí a ti sanwó káńsù àti sanwó gbogbo. Àṣà ni lọ fẹjọ́ sùn bálẹ̀ báyìí. Bálẹ̀ lọ fi àwọn eléyìí. Àwọn eléyìí ti dùn bálẹ̀ lọ. Àṣà ni fẹjọ́ sùn bálẹ̀ Skida, Skida. Báwo Skida mú kọ́? Wọ́n ṣe àràn. Báwo ló ṣe jẹ́ sí wọn? Máníjà, mo fẹ́ ránṣẹ́ fún. Ẹ̀gbọ́n àdúgbò ló bẹ̀ sọ̀rọ̀ o. Pé ẹgbẹ́ àdúgbò ó wá bí owó rẹ́mìtì mi mo fẹ́ gbà. Tí n bá rí owó rẹ́mìtì ẹ̀ lọ́la, mo máa bá abíjọba nígbà àwọn ọmọ bá kọ́ ṣe kiri kan blow. Ẹ ti gbọ́? Kò jù bẹ́ẹ̀ lọ. Ẹgbẹ́ àdúgbò ló ṣe kiri. Ló bá ẹ tà. Gbogbo eléyìí náà máa kọ̀ọ̀kan máa dáwó lẹ́gẹ̀ẹ́sẹ̀ àti ibẹ̀ pa. Ọlọ́run. Ẹgbẹ́ àdúgbò. Bó ṣe máa jẹ́ nìyẹn. A ti wá bí o. Ọmọba. Ẹ̀tọ́ wa kò wo federal ló bá ẹ sọ̀rọ̀. Ọmọ ìbílẹ̀. Ànígbà. Ọmọ ìbílẹ̀. Ànígbà. Ọmọ ìbílẹ̀. Ànígbà sẹ̀. Àṣẹ́sọ̀ kí ló ṣẹlẹ̀ gogogogo? Pẹ̀lú ẹgbẹ́ àdúgbò ìdákan máa gbọ́ sí ìbàjá tó jẹ́ pé pẹ̀lú máa gbà lówó wa. Kí ló ṣẹlẹ̀ gogo? Ṣé tí wọ́n bá tiẹ̀ lè ṣàyẹ̀wò ní bàbá nígbẹ̀jọ́ náà? Àṣẹ́sọ̀ jẹ́ kó mọ̀ kí ló ṣẹlẹ̀ gogo? Ó ti sẹ́ mi o! Kí ló ṣẹlẹ̀? Ọ̀la olùsọ òkú ti ìrọ̀rùn máàkì wá pé ìpínlẹ̀ káwọn tí wọ́n ṣe máàkì wọn lókè lọ́wọ́ yẹn ọ̀rọ̀ tó wú ẹ̀. Gbàtọ́ máa dúró ilé ìgbé lọ dúró ẹ̀ lọ́wọ́ wa. Sẹ́ńtì ilé tó ń dúró ní sùkúrú lọ́wọ́ rẹ̀ náà. Àwọn tó ẹ̀ lọ́wọ́ wọn náà sẹ́ńtì náà ló máa ṣe ìgbésí. Àwọn olùkọ́ dúró ẹ̀ lọ́wọ́ wa. Àwọn olùkọ́ dúró ẹ̀ lọ́wọ́ wa. Sẹ́ńtì náà ló wá ṣe. Ó ti sèmi gan-an. Tó àyè pé bí a kiri ni ìmáníkà wà lọ́jọ́ sọ́wọ́ ládùúgbò ẹ̀. Ayan lè di. Àṣẹ́sọ̀. Ẹ mọ̀ bí ẹ̀gbọ́n àdúgbò táwọn sọ yìí, ẹ mọ̀ bóyá jẹ́. Ẹ mọ̀ pé ẹ̀gbọ́n àdúgbò kan ṣe àwọn irọ́ kan tẹ́ ìrà kéékèèké kan tó kọ́ ìlọ wojú ẹ̀. Tẹ́fẹ́ kí n para mi ni. Ẹ̀gbọ́n àdúgbò ń ṣe èèyàn kékeré kan tí wọ́n kọ́ lè lọ fọ́ǹtì ẹ̀ báyẹn náà. Irú Ayan lè di, ó mọ ẹ̀gbọ́n àdúgbò dáadáa. Má gbọ́, ọmọ ẹ̀gbọ́n àdúgbò ṣe jẹ́ ẹ̀fẹ́ kí n para mi ni. Lóòótọ́ ni, àmọ́ ìjà wà ìjà òsì always guys wọ́n tún máa pọ̀ náà ní sẹ́ẹ̀.
a ò lè fi lè ṣe ṣé báyìí máa bá lọ lélẹ̀ yìí gbọ́dọ̀ máa pọ̀ lọ 100 sẹ́ a ní 50 lè ṣe kí ló ń ṣẹlẹ̀ gangan ẹ jẹ́ kó mọ̀ sẹ́ ok tẹ́rù bá kọlẹ̀ tó tó kọfí ó mú níbi kan tá à ń gbé ká. ó bẹ́ tẹ̀ o. so iron lè má gbọ́ please come closer. ẹ má fọ a máa ṣàtijọ́ àti rẹ̀ ẹ̀gbọ́n àdúgbò. kò sí wèrè ó yà náà. sí wèrè ó yà náà. ó ti balẹ̀ má ṣùwà o 100. so ancestor bọ́rọ̀ yẹn ṣe jẹ́ gangan ni mo gbé ń débẹ̀. ṣé ẹ dẹ̀ sọ pé tá a bá gbé ọmọ baálẹ̀ yẹn a máa rówó lórí ẹ̀ṣà. bẹ́ẹ̀ni owó tabua ṣẹ́yìn ò nídìí owó ni torí owó ni mo ṣe gbéṣẹ́ wá báyìí torí pé mo mọ̀ pé ẹ̀yin lè capable láti ṣiṣẹ́ yẹn. ṣe ríṣẹ́ tẹ mú wọlé yìí nípa adé tuntun àwọn oṣù ọmọ ilẹ̀ àdé ń ṣe kidnapper ọmọ ọ̀tá lásán ni wá bọ̀bẹ́ ṣe wá gbéṣẹ́ léde yìí kò sọ̀rọ̀ lórí ẹ̀ bọ̀ àwọn ọmọọṣẹ́ mi ti ń lọ mágọ̀ tí ń sunkún sí mi létí sẹ́ wọn ò rí nǹkan jẹ ọlọ́run ayọ̀ lè dìgàn jẹ́ kí n sinmi tó túmọ̀ sí lórí eléyìí iṣẹ́ eléyìí ó ti di ṣíṣe kò sọ̀rọ̀ lórí ẹ̀ mo gbà tọwọ́ tẹsẹ̀. That's good. Nice one. Ẹ̀gbọ́n àdúgbò yẹn ibi tí màá ti mú gọgọgọgọgọgọgọ lélẹ̀. Ẹ̀gbọ́n àdúgbò báwo mi gbéṣẹ́ fún ẹ̀gbọ́n àdúgbò ẹ̀yin ni mo gbéṣẹ́ fún mo mọ̀ pé capable ni mo ṣe gbé mo rẹ́gbọ́n àdúgbò ń bẹ̀ mí lọ́ba. Ẹ mọ̀ kí tèmi fẹ́ kẹ́ ṣe fíìmù. Táwa bá ti kárí hàn níṣẹ́ yẹn ẹ lọ sọ́dọ̀ baálẹ̀ tó bá di lọ́la ẹ sọ pé ẹ rí ẹ̀gbọ́n àdúgbò tó ń bá Adétutù sọ̀rọ̀ nǹkan tí mo fẹ́ kọ̀ bẹ́ẹ̀ kẹ́ ṣe fún mi nìyẹn lẹ́yìn yẹn mi ì nídìí kankan mọ́ látọ̀ ẹ̀yẹn fi ṣẹ́yìn lẹ̀ fáwà kò sọ̀rọ̀ lórí ẹ̀ a máa kárí àtọ̀ ẹ̀. Ẹ má bójú mi jẹ́ o tójú bá yẹjú ọ̀rọ̀ lórí owó leléyìí o kò sí wàhálà ẹ má bójú mi jẹ́ o tójú bá yẹjú sẹ́ òun lè yẹ ẹ má bójú mi jẹ́ o. Ibo gangan láti máa rí ọmọ Adétutù yìí gangan ìyẹn tí ń ṣe ọmọ baálẹ̀ ibo gangan láti máa rí. Adétutù ṣẹ̀dé láti school ni. Wow. Mi ì dẹ̀ fẹ́ kí ó padà kó tó di pé ẹ ṣiṣẹ́ yẹn èní ìgangan mo fẹ́ kẹ́ ṣiṣẹ́ yẹn nítorí Adétutù wà around báyìí ó ṣẹ̀dé láti school ni. Bye. Ó wà around báyìí ó máa ń ṣeré níta palace lọ́wọ́ ìrọ̀lẹ́ so kò sígbà tẹ́ débẹ̀ tẹ́ ẹ̀ ní bá. Ó ti dà ibi tá a fẹ́ gbé obì sí obì ló ṣe kí ni ó lalẹ̀ wú bẹ́ẹ̀. Ọlọ́run sẹ́ẹ̀ ẹ dáṣẹ́ yẹn dá wa. Ọlọ́run. A máa carry out iṣẹ́ yẹn lónìí ni kò ní dọ̀là ó ti lọ kò sọ̀rọ̀ lórí ẹ̀. Kò sí wàhálà ẹ jọ̀ọ́ ẹ má bójú mi jẹ́ o ẹ má bójú mi jẹ́ o. Ẹ máa gbélé gbọ́ kò sọ̀rọ̀ lórí ẹ̀. Ṣé kò dẹ̀ ní sí fọ́kọ̀ ẹ má bójú mi jẹ́ o we are talking about money here. Tó mọ àwọn tó wà ń bì. Kò mọ àwọn tó wà. Ẹ̀gbọ́n àdúgbò àwọn ló wà ń bì báyìí. Ọlọ́run ohun ló gbọ́ yẹn o lẹ́yìn kò ṣe náà máa kó lè ra ọmọ òyì ẹ̀. Ẹ fún fóònù ẹ kó kó bàbá ẹ kí baálé lè bá mọ̀ pé ọmọ ẹ̀ wà lọ́dọ̀ àwọn ọmọ rẹ̀ iron lè ti gbà. Ráì ní ìdájọ́. Ẹ máa ràn jù mọ́ bàbá ẹ̀ ló ń jẹ́. Dájú. Sá. Dájú wọ́n ti kidnap mi. Ibo ni wọ́n wá? Olúbalẹ̀. Ẹ̀mẹ́ ló sọ̀rọ̀. Onílàjẹ̀ tí mo rí ní lájẹ̀ ẹ̀mẹ́ ló sọ̀rọ̀. Ọmọ ìwà ní kọ́ sọ́rí máa sùn. Àdìmá ní ìdá sọ̀n 10 million naira. Nísìn. Kọ̀tà. Ọmọ baálẹ̀ Adétutù. Ọmọ baálẹ̀ ìlú yìí. Má gbọ̀n kí ló ṣe ẹ̀. Wọ́n láyé mi èmi ọmọ oró ìyá ẹ̀ Ọlọ́run oyè arógbọ̀nsẹ́ ẹ̀. Wèrè kí ló ṣe ẹ́? Wọ́n ti gba fóònù mi àtọwọ́ mọ́ mi. Bí wọ́n ṣe tó ìwọ́n gba fóònù lọ́wọ́ ẹ̀ ṣọ́ọ̀ṣẹ̀ mú ẹjẹ́ ni wọ́n gba fóònù lọ́wọ́ ẹ̀ wèrè.
Mo ṣe rí iṣẹ́ wọn gba fóònù lọ́wọ́ ẹ̀ rere. Lọ́wọ́ jọ́ǹpà ní owó crazy. Ìyá ẹ̀. Máa ẹ̀pù ìyá ẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ ní farabalẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé tó bá lọ ń ṣòṣì tó lórìn ní wèrè kí ládùúgbò. Wọ́n máa kú ẹ mọ́rọ́gà o. Ṣó ti yẹ já lọ. Àyè tó gba fóònù lọ́wọ́ ẹ̀ ṣé tó bá rí o dààmú? Mo dààmú pa. Ó dààmú. Mo dààmú. Kí lórúkọ ẹ̀? Ẹgbẹ́ àdúgbò. Ẹgbẹ́ àdúgbò àbí kí ló pè? Bẹ́ẹ̀ni ẹgbẹ́ àdúgbò. Ẹ́ Ẹgbẹ́ àdúgbò. Gbó lọ́gbà. Ibẹ̀ ló wọ ibi bẹ́ẹ̀ ló wà. Sáìdì báyìí lọ́gbà. Kì í ṣọ̀nà báyìí o. Kò dẹ̀ ń ṣe báyìí. Kò sí bèrè. Ọmọ kan tó ṣẹlẹ̀. Gbá alágbára lé yín. Lọ pè fún ẹgbẹ́ àdúgbò yẹn. Kò ní dá fún ẹ lọ. Wàhálà dé o, kí ló dé o, ọmọdé bẹ̀rù, bàgbà bẹ̀rù, bẹ̀sí náà fi. Baálẹ̀ o. Baálẹ̀ èmi ni. Mo lè baálẹ̀ fẹ́ adé o. Jọ ní sùn fún mọ́ bọ̀. Baálẹ̀. Látàná máa ní. Àti ìrí o. Jẹ́ ń pè ọ́ padà, ń pè ọ́ padà tó ti gbọ́. Bó ni? Baálẹ̀. Mo gbọ́ pé wọ́n ná ẹ̀ ń wá ọmọ yín Adétutù. Bẹ́ẹ̀ni. Ní àná òde yìí, mo rí Adétutù pẹ̀lú ẹ̀gbọ́n àdúgbò. Lóòótọ́. Àwọn méjèèjì mo fojú méjèèjì báyìí. Ìwọ̀n ẹ̀gbọ́n àdúgbò. Ọmọ mi. Bẹ́ẹ̀ni baálẹ̀. Ẹ̀gbọ́n àdúgbò. Bẹ́ẹ̀ni mo sọ fún yín. Lánàá òde. Ọmọ tó ń pè ní Akíhun. Ẹ̀gbọ́n àdúgbò lọ, èmi ò mọ orúkọ tó ń pè o. Ṣùgbọ́n ẹ̀gbọ́n àdúgbò ni mo mọ̀. Òun náà ẹ̀gbọ́n àdúgbò. Bẹ́ẹ̀ni. Ojú ọmọ yìí ó wá ńlá tàbá yìí o. Ó nìkan lọ́tún, ó nìkan lósì. Ìjẹta ó gbowó òde. Ìjẹrin owó ọ̀nà. Lókè odò náà owó oko ó lọ ń gbà. Ọmọ tèmi ló wá fẹ́ fọ̀bọ̀ lórí ọmọ kóṣó tó tí mo bí. Mo ti gbọ́, ṣé o sì fojú rẹ̀ méjèèjì báyìí rí? Baálẹ̀ mi ilé parọ́ fún yín. Tó máa lọ, mo ń padà bọ̀. Bí kú lólóko ni, bí pàkúté ni, ìbàdàn dojú ọ̀nà. Ẹ̀gbọ́n àdú, wàhálà dé o, kí ló dé o, ọmọdé bẹ̀rù. Ẹ pẹ̀lẹ́ baálẹ̀. Nọmọ ní jó yín. Nọmọ ní jó wa. Nígbà tí mo dé lọ́sẹ̀ tó kọjá tí mo dé sílùú ni mo gbọ́ pé Adétutù wọ́n gbé ọmọ yín. Báwo ló ṣe ṣẹlẹ̀ baálẹ̀? Ayé rẹ̀ ó dáa. Òní ṣubú dànù oṣù. Iná ọmọ òní jú ọ. Àṣẹ. Ṣàyédé mo jókòó. Ọmọ mi ti léèwé dé. Ó sì lóun fẹ́ kí àwọn ọ̀rẹ́ ń ta. Mo ju bí ìṣẹ́jú 10 sí 15 lọ. Lágbo bàtà. Ǹjẹ́ kí ló wá dé? Wọ́n kí gba Adétutù mọ́tò. Ìgbà tí wọ́n ìfọ́ta. Wọ́n ti palẹ̀ ọmọ mi wọ́n gbé lọ. Baálẹ̀ pẹ̀lẹ́ Tutù. Àwọn èèyàn mà ní ká o. Ẹ kábíyèsí má bínú o. A ní ẹ̀yin àti ẹ̀ ní áwọ̀ tàbí gbọ́nmi-somi ọ̀tọ̀ láàrin ìlú. Kò sí àwọ̀ kankan láàrin ìlú. Kí ni àwọn ìgbésẹ̀ tẹ́ ti gbé? Ṣé ti fi tó àwọn agbófinró ẹ ti fi tó wọn létí? Bẹ́ẹ̀ náà bínú ọmọ mi o. Orí rẹ̀ ó kàn kè. Ṣé. Mo ti fi tó àwọn agbófinró létí. Pàápàá jùlọ àwọn tí ń bẹ ní òkè odò. Wọ́n ní àwọn ní ṣe àmójútó ọ̀dọ̀ wáyà yìí. Bẹ́ẹ̀ni. Mo sọ fún ọ bí mi lè pé ta mo fura sí. Bẹ́ẹ̀ ń fura sẹ́nì kankan ju ọmọ Akin lọ. Ẹni ẹ̀gbọ́n àdúgbò. Akin. Ọmọ bàbá Bólúṣadé. Ayé rẹ̀ ó dáa. Ọwọ́ pápá ọlọ́pàá sì ti tẹ̀. Wọ́n lù wọ́n fẹ́ẹ̀ pa. Kódà ẹsẹ̀ rẹ̀ kan kò lè fi rìn mọ́. Gbọ́dọ̀ ọmọ kankan parẹ́ o. Ó sú mi, ó bu yọ̀ sí, ó bu gidi sí pàápàá o. Akin. Tó ní. Pẹ̀lú ìpáàlú tó ti ṣe láti kékeré kò filẹ̀. Nígbà tí mo dé tí mi ti kún nípa Akin ẹ̀gbọ́n àdúgbò yẹn, kó jà lẹ́nìí, kó jà lọ́la, kó lọ gbowó ilẹ̀, kó lọ gbowó iyanrìn, kó lọ gbowó odò. Ọ̀rọ̀ ọmọ tiẹ̀ ti wá sùn ni. Jésù pé o fẹ́ joyè tí ò tọ́ sí ọ. A sì ti pè é kọ̀rọ̀, a pè é gbangba. Kí iná ọmọ lọ́wọ́ fẹ́ fi jó mi nítorí pé wọn ò gbélé lẹ́yìn. Ẹ baálẹ̀. Mo ń gbọ́ ọmọ mi o. Ẹbí mo sọ lẹ́kàn yẹn iná ọmọ ní jó yín. Àmì àṣejù à. Tó bá tún pẹ́ pàtó dọ́dọ̀ yín. Olórí ńkọ́? Ọ̀rọ̀ ọmọ náà ló bá lọ. Ó ti jáde.
ẹ pẹ̀lẹ́ ẹ jẹun balẹ̀ ẹ fọkàn yín lọ́kàn balẹ̀ ẹ jẹun ẹ má ronú o ẹ má ronú o tó kí n má ronú ọmọ kan ṣoṣo tí mo bá wọn bí ṣé arúgbó ọjọ́ ẹ̀ mo fẹ́ máa dúṣòwò ọmọ láago mélòó. ẹ pẹ̀lẹ́ ẹ fi èdè ní ẹ fẹ́ dùnú máa tún máa rí yín ẹ pẹ̀lẹ́ má fara lẹ́ o àṣẹ o. Baálé àlàyé kúlé pòlì wọn débẹ̀ ọmọ kan ṣoṣo bí 100 baálé àlàyé àlàyé ọlọ́rọ̀ ọlọ́run nǹkan ti bàjẹ́ ọ̀dọ́ nǹkan ti bàjẹ́ èmi tẹ filé lẹ̀ fún ẹ̀gbọ́n àdúgbò ti gbalé lọ́wọ́ mi ẹ̀gbọ́n àdúgbò ti ṣe mi lè parọ́ fún yín iṣẹ́ tèmi àtàwọn ayọ̀ lè dì ń wò lójú ọmọ balẹ̀ tá a gbé ìbàtẹ́ dé ẹ̀yin lẹ́sọ̀ sọ pé ẹ̀fú rẹ̀ sí wa lọ́wọ́ pé ká máa ṣe irú ẹ̀ iṣẹ́ ẹ̀ la gbọ́ kọ́ lè pa tó máa lówó lórí ẹ̀pọ̀ ìpàdé ní ti sẹ́pà fìrì àti fìrì iṣẹ́ rẹ̀ mi lè parọ́ fún yín ẹ̀gbọ́n àdúgbò lọ́tún lọ́sì gbogbo bí ẹ̀ka ti máa jákìsò tẹ fọ́ wa síbẹ̀ pé ká máa jákìsò ẹ̀gbọ́n àdúgbò ló ń já gbogbo ẹ̀ ọlọ́run mi lè parọ́ fún yín ọlọ́run kó lè bo mi lè parọ́ fún yín bẹ́ẹ̀ dé inú mi dùn ọlọ́run ayẹyẹ kan para bí kí n dé gan jẹ́ kí n sùn bálẹ̀ àlàyé bà mí bẹ́ẹ̀ ṣe wá dé yìí èmi iron lady ancestor fún ara mi mú gbéra mi wá bá mi 100 mú tu wà pẹ̀lú yín ẹ̀yin lè mi wá èmi ò sì bá polófo ẹ̀gbọ́n àdúgbò ló ń dàbí rù. kò sọmọ mọ́ ọlọ́run ẹ̀gbọ́n àdúgbò ó wá ń ṣe fúlege àìsílé ológìní ilé wa dilé kùté àìsí kúnlé poli nílé ilé wa dilé ẹ̀gbọ́n àdúgbò abẹ́ẹ̀rí ẹ̀gbọ́n àdúgbò ibi tí mi ti kúnlé poli wà. wọ́n ń débẹ̀ ọmọ ògo. ọmọ ìpínsẹ́ yẹn ọmọ àná ẹ wo ẹsọ fẹ́ gbá àdúgbò ológìní mi ti gorí àjà ojú mi sì ti tẹ̀lé odò. ajé sẹ́ wọ́n ń débẹ̀ ọmọ ògo. ó ti Ṣàngó ẹ̀ bá ń paraba tó fagi ya tó fagi rókò ya bíi tèmi kúnlé poli kọ́. tí ajá ẹ̀ bá wá sínwín yóò mójú iná. bẹ́ẹ̀ni. ẹ wo ẹsọ fẹ́ gbá àdúgbò pé kúnlé poli ti dé. ó ti kú. ètò wa gbàjọba. ó bá sí kúnlé poli. ó bá sí kúnlé poli. wọ́n ń débi ọmọ ògo. kí ló dé o ìmọ̀ débẹ̀ àkàbẹ̀rẹ̀ ẹ̀sìn ló fi rẹ̀ stẹ́gẹ́ ṣáde suzy ma bá mi o àdébẹ́ àgọ́ ìbọn àdúgbò ṣáde suzy wàhálà don enter street alágbára gbogbo street tó bá dé everybody get japa even when the boys dey japa kí ló dé o nana boy again wàhálà no dey calm ṣáde suzy small o ẹ̀bọn àdúgbò wàrúgbò wàhálà bọ̀ kí ló dé o you two dey fight ọmọdé bẹ̀rù àgbà bẹ̀rù tó bá sùn.